ẹ̀yin ará mi ẹ bá mi ká lọ àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ ìwúlò ewé làálì ìwúlò ewé tábà sọ́rí ẹ má bínú. Ewé làálì òun pọ̀ lọ, ìwúlò rẹ̀ pọ̀ lọ, ó pọ̀ lọ jàrá ni. Bá a ti lo ewé tábà fún ẹni tí ń wá ọmọ, ẹni tí ń wá oyún kíákíá, gbogbo ẹni tí ń wá oyún Ọlọ́run bá ń fún yín lọ́mọ alálùbáríkà. Ẹni tí ń wá oyún kíákíá, báwo la ti lo ewé tábà fún wọn? Ẹni náà kó lọ bá mi wá ewé tábà. Tó bá ti rí ewé tábà, bá mi wá òróǹro akọ màálù, òróǹro akọ màálù, ó sáà mọ̀ tán pé ní cow, òróǹro akọ màálù. Ẹni tí ó bá ní reason wọn kì í fún o, wọn kì í tà á fún o. Àbẹ́ni tó bá súnmọ́ wọn pẹ́kí. Òróǹro akọ màálù, torí wọ́n mọ̀ béèrè pé kí ni wọ́n fi ṣe kíníkan. Òróǹro akọ màálù tó bá ti wà, wá bá mi rẹ́, tó bá ti rẹ́ ewé yìí sínú rẹ̀, ewé tábà yìí rẹ́ sínú òróǹro akọ màálù, kó lo 72 hours tí í ṣe ọjọ́ mẹ́ta péré, jẹ́ kó lo ọjọ́ mẹ́ta nínú rẹ̀. Nọ́mbà mi ò yí padà 07033349598. Tó bá ti pé 72 hours, tí onítọ̀hún bá ní àwọn àìsàn yìí lára ni, torí mo máa sọ pé kò sí tí ń jẹ́ oògùn àìsàn ni. Alákọ̀ọ́kọ́, ẹni tí ń wá ọmọ gbọ́dọ̀ mọ̀ pé nǹkan méje yìí ò gbọ́dọ̀ sí lára àwọn, nǹkan méje yìí ò gbọ́dọ̀ clear rẹ̀ kó lára. Alákọ̀ọ́kọ́ tó gbọ́dọ̀ clear kó lára ni, ó gbọ́dọ̀ mọ̀ pé òun ò gbọ́dọ̀ ní kí nǹkan white má jáde lójú ara àwọn. Ẹlẹ́ẹ̀kejì, ojú ara ò gbọ́dọ̀ máa yún. Ẹlẹ́ẹ̀kẹta, sperm ò gbọ́dọ̀ máa padà lára rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin, kò gbọ́dọ̀ ní sọmúròrò, kọ́mi ọmọ sàn, káyà rẹ̀ ọmọ wú, kọ́ máa somi, kò gbọ́dọ̀ ní. Ẹlẹ́ẹ̀karùn, inú rẹ̀ ò gbọ́dọ̀ máa gbóná. Ẹlẹ́ẹ̀kẹfà, inú rẹ̀ ò gbọ́dọ̀ máa kùn lọ́kùn bọ̀, kó jẹ́ pé àrùn gìnìsọ̀ ní ń danú ní láàmú. Ó dà pé ẹlẹ́ẹ̀kẹfà nù àbí? Ẹlẹ́ẹ̀keje, menstruation rẹ̀ gbọ́dọ̀ balance, ó gbọ́dọ̀ balance, kò sì tún gbọ́dọ̀ jẹ́ ní tó ní fibroid. Tí ó bá ti ní gbogbo nǹkan nìyí, pẹ̀lú ògo Ọlọ́run yóò bímọ. Tó bá ti wá lẹ́yìn ọjọ́ kẹta, kó bẹ̀rẹ̀ sí ní máa mú, kó máa mú bóyá bí tó bá lè kọ́kọ́ tiẹ̀ mú bóyá bí kọ́fà 5 litre yẹn, kó kàn rọra mú bóyá bí méjì, kó kàn rọra mú ẹyọ kan rẹ̀ náà àbí méjì rẹ̀ níjọ́jọ́ àkọ́kọ́ mú, lọ́kọ́ mọ́ jáde níjọ́ náà, kó kọ́kọ́ fi fílẹ̀ ara rẹ̀ o, kó mú. Pẹ̀lú ògo Ọlọ́run inshallah rahman, Ọlọ́run fún ní ọmọ alálùbáríkà. Bá mi share rẹ̀, follow my TikTok, follow my Instagram, subscribe to my YouTube, follow my Facebook page, àṣírí ọjọ́ ìbí Solution TV. Thank you.